ó ti ń kọjá bá a ṣe lérò o. Kí ni mo pè é? Ó ti ń kọjá bá a ṣe lérò torí pé òkú ọ̀rọ̀ ó ti ń jáde lórí ẹ̀rọ ayélujára Facebook, Twitter, TikTok, YouTube, WhatsApp àtàwọn pílátífọ́ọ̀mù míì tí mo sì mọ̀ wípé kì í ṣe àwa tá a jẹ́ ìran Yorùbá nìkan la máa rí àwọn kinní yìí. Bí Yorùbá bí àwọn Ìgbò ṣe ń rí bọ́n ṣe ń kà á ni Haúsá ọmọ rí làwọn náà mọ̀ kà á, ni àwọn tí wọ́n ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà mọ̀ rí tí wọ́n mọ̀ kà á. Kí wá ni ojú tí wọ́n fi máa wò wá, ojú wo ni àwọn yìí ó fi máa wo ilẹ̀ Yorùbá náà fi máa wòran Yorùbá, ilẹ̀ Oòduà, ojú wo náà fi máa wo àwọn bàbá wa, àwọn ọba méjèèjì yìí. Tàwa ni ó paná àwọ̀ yìí o, ta ni ó paná gbódóńrósọ, ta ni ó paná ojùmí yìí, àbígbò ni ká ṣe pé ó lágbára o. Ẹ wò ó, ẹ gbọ́ wìrìwìrì ọ̀rọ̀, ẹ má tí ì lọ, mò ń padà bọ̀. Ohun tí mo fẹ́ mú wá yìí lónìí ọ̀pọ̀ tí mo sì fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́. Àwòrán tẹ̀ ń wò lójú móhùnmáwòrán yín yẹn màá sọ̀rọ̀ nípa rẹ̀, bẹ́ẹ̀ ni lórí ìkànnì yìí náà ni. Ẹ wò ó, ẹ má tí ì lọ, ẹ jókòó dáadáa kẹ́ ẹ gbọ́ mi láti ìbẹ̀rẹ̀ títí dé parí bí ń ṣe máa nà yẹ́bẹ́yẹ́bẹ́, bí ń ṣe máa tú palẹ̀ lọ́kọ̀ọ̀kan àtèjèjì. Ẹ má tí ì lọ, mò ń padà bọ̀. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wá káàkiri àgbáláyé. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Àwọn àgbàlagbà wọ́n ní ìkọ́ kìí kọ́ bálá, ìtàkùn kítàkùn kìí kéjò lẹ́sẹ̀, àyín lọ àyín bọ̀ lọ́wọ́ yẹnu. Fíní ladìẹ tó pe má bọ̀, àwa àti yín àmọ́ lọ́re o, àwa àti yín àmọ́ bọ̀re lágbára dẹ́dà láṣẹ Èdùmàrè. Àwọn ajógún wọn ò ní lágbára lórí ayé wa. Gẹ́gẹ́ bí mo ṣe pàjùbà rẹ̀ níbẹ̀rẹ̀ ètò, mo ní ọ̀rọ̀ tí ó bá gbalẹ̀ ẹnìkan kì í sọ láàárọ̀. Ṣé rí ìwé tí ẹ̀ ń wò lójú móhùnmáwòrán yín yẹn, èyí tí mo mú wá fún yín yìí, àwòrán yẹn fi ń yé wa wípé kì í sòní kì í ṣàná ni gbọ́nmi sí omi ò tó aáwọ̀ fàákájà tí ń wáyé láàrin àwọn ọba méjèèjì. Àwòrán tẹ̀ ń wò yẹn ìwé ìròyìn kan ni tó jáde ní ọdún 1991 nípa aáwọ̀ àárín Aláàfin àti Ọọ̀ni Ilé-Ifẹ̀ náà mọ̀ ni. Aláàfin tìlú Ọ̀yọ́ àti Ọọ̀ni Ilé-Ifẹ̀ náà ni o. Ìtàn míì ló tún túnra rẹ̀ kọ yìí. Ọ̀rọ̀ ló ní í ṣe pẹ̀lú aáwọ̀ ìwọ ló ní èmi kọ́ mo ní, èmi mo ní ìwọ kọ́ ló ní, èmi ní ìwọ ní, èmi kọ́ ìwọ ní tó wà láàrin kábíyèsí Ọọ̀ni tilẹ̀-Ifẹ̀ àti ikú bàbá yèyé ọba Bímbọ́lá Akeem Ọwọ́adé Aláàfin tìlú Ọ̀yọ́. Ẹ rí i pé láìpẹ́ yìí ó ní tuntun míì tó bẹ́ sílẹ̀ nígbà tí ìròyìn jáde láti ààfin kábíyèsí ọba Bímbọ́lá Akeem Ọwọ́adé Aláàfin tìlú Ọ̀yọ́ wípé Ọọ̀ni tilẹ̀-Ifẹ̀ kò ní agbára o, kò ní ẹ̀tọ́ láti fi ẹnikẹ́ni jẹ oyè tó bá ti ní Yorùbá nínú tàbí tó bá jẹ mọ́lẹ̀ Yorùbá bíi nǹkan kan of Yorùbá land àbí ẹjẹ́ àlágan bíi ọ̀kan lọ́mọ of Yorùbá land. Eléyìí tí wọ́n ní kábíyèsí Ọọ̀ni tilẹ̀-Ifẹ̀ àrólé Oòduà ọba Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì Ọọ̀ni tilẹ̀-Ifẹ̀ tó fi gbajúgbajà olówó tabua olókoòwò ọmọ ilẹ̀ Ìbàdàn onímọ̀ ẹ̀rọ Dọ̀tun Sànúsí tí wọ́n ló fi jẹ láìpẹ́ yìí. Aláàfin wa ń sọ fún kábíyèsí ọba Ọọ̀ni tilẹ̀-Ifẹ̀ wípé kó tètè gba oyè tó fún onímọ̀ ẹ̀rọ Dọ̀tun Sànúsí kó tètè gbà padà o.
kó tètè gbà padà. Wákàtí méjìdínláàádọ́ta 48 hours lòun fún kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ pé tí wákàtí méjìdínláàádọ́ta bá pé ìyẹn 48 hours tí kábíyèsí ó bá kéde polongo pé òun ti gba oyè tóun fún onímọ̀ ẹ̀rọ Dọ̀tun Sànúsí padà o, ìyẹn Ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá, póun ti gbà padà wípé ohun tó bá ṣẹlẹ̀ kí kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà kó fara mọ́. Látìgbà yẹn tí wákàtí méjìdínláàádọ́ta 48 hours tó ti wá pé tó tún ti lé tí nǹkan kan ò ṣẹlẹ̀, tákùtùkù òwú òní oríṣiríṣi àwọn ọmọ ilẹ̀ Yorùbá, àwọn ọmọ ilẹ̀ Oòduà nílé lóko lájò lẹ́yìn odi ni wọ́n ti wá ń fi èrò àti ìwòye tí wọ́n hàn lórí àtẹ̀jáde tó jáde láti ààfin kábíyèsí yẹn, ìyẹn Aláàfin tìlú Ọ̀yọ́. Wọ́n ní wákàtí méjìdínláàádọ́ta 48 hours mọ̀ ti pé àwọn ò rí nǹkan kan kó ṣẹlẹ̀ o, pé kí ni Aláàfin Ọ̀yọ́ fẹ́ ṣe. Màá mú mẹ́sáàgì ìyẹn gẹ́gẹ́ bí àríwísí tí àwọn ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé tí wọ́n fi ń ṣọwọ́ sí wa. Màá mú wá fún yín tí màá kà á tí gbogbo wa ò jọ gbọ́. Ẹ ti mọ̀ wá lórí ìkànnì yìí pé ààyè wà, a sì fún ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá lórí ìkànnì yìí ní àǹfààní láti máa fi èrò àti ìwòye tiyín láti máa fi ṣọwọ́ sí wa. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé oníkálukú ló lẹ́tọ̀ọ́ láti fi ìwòye àti èrò títí ẹ̀ hàn lórí ìṣẹ̀lẹ̀ tàbí ọ̀rọ̀ tó bá ń wáyé láwùjọ. Ẹ sì má gbàgbé pé mo máa ń sọ lórí ìkànnì yìí o wípé oníkálukú ló ní ẹ̀tọ́, oníkálukú ló lẹ́tọ̀ọ́ láti fi ìwòye tiẹ̀ hàn. Bẹ́ẹ̀ ìwòye kì í papọ̀, ojú ọ̀tọ̀ọ̀tọ̀ la fi máa ń wo ọ̀rọ̀, làákàyè ọ̀tọ̀ọ̀tọ̀ la fi máa ń gbé ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ láwùjọ. Bẹ́ẹ̀ mi ṣe lè wò ó lè yàtọ̀ sí tiyín, bí ẹ̀yin ṣe lè wò ó bẹ́ẹ̀ ṣe rò ó lè yàtọ̀ sí tẹlòmíì náà. Bọ́lọ̀ ń ṣe dálé ayé nìyẹn, torí pé làákàyè ò papọ̀, Ọlọ́run ò dá wa bákan náà. Ìdí rèé o tá a fi mú èrò àti ìwòye àwọn èèyàn tá ti fi ṣọwọ́ sí wa, tá a ti mú wá fún yín tí gbogbo wa ò jọ gbọ́, tá a jọ kà á. Ṣùgbọ́n kí n tó mú wá fún yín, ẹ jẹ́ kí n dé iléeṣẹ́ S2 Ultimate Herbal International tí wọ́n ń lo ewé àtegbò láti fi máa ṣe ọmọ aráyé lóore nípa máa fi ewé àtegbò ṣe oògùn tí ó lè máa ṣe ìwòsàn fún èyíkéyìí àìsàn tàbí àrùn tó bá ń bọ́mọ ẹ̀dá ènìyàn wọ̀yá àjà. Ẹ sì má gbàgbé pé èmi náà máa ń sọ fún yín, agbára ó ń bẹ nínú ewé àtegbò láti fi máa ṣèwòsàn
òun náà lẹ́yìn náà ti gbọ́ tẹ́ ẹ ti rí tá a mú wá fún yín yẹn láti iléeṣẹ́ S2 Ultimate Herbal International. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè wọ́n bá wọn sọ̀rọ̀ bí oògùn yín ó ṣe dọ́wọ́ yín bí ó ṣe dárọ̀ọ́wọ́tó yín àti àwọn oògùn míì tán ń ṣe. Ẹ̀yin ẹ kàn pè wọ́n kẹ́ ẹ ṣàlàyé fún wọn ohun tó ń bá yín wọ̀yá àjà, àìsàn tàbí àrùn tó bá ń ṣe yín. Ẹ pè wọ́n, ẹ ṣàlàyé fún wọn bẹ́ẹ̀ ṣe gbà bẹ́ẹ̀ ṣe rìn, bí oògùn tó ń jáde nílé iṣẹ́ wọn ó ṣe tẹ̀ yín lọ́wọ́. Ẹ jọ sọ ìrọ̀rùn ló máa bá dé. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ti Nàìjíríà òun náà lẹ tí ń wò yẹn o. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ti òkè òkun fẹ́yìn tẹ́ ẹ bá wà ní diaspora òun náà lẹ tí ń wò lójú móhùnmáwòrán yín yẹn. Gẹ́gẹ́ bí mo ṣe wá sọ fún yín pé mo fẹ́ mú ìwòye àti èrò àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mo fẹ́ mú wá fún yín gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ṣọwọ́ sí wa. Ẹ jẹ́ mú wá fún yín kájọ wò kájọ gbọ́, torí pé ọ̀rọ̀ yìí ó ṣe bí ẹni tojú sùúyàn o, ká má parọ́ fúnra wa. Ó ṣe bí ẹni tojú sùúyàn, àbí àwọn ọba aládé méjì, àwọn ọba onípò kíní méjì, àwọn ọba tó jẹ́ pé àwọn náà là ń wò gẹ́gẹ́ bí aṣíwájú àgbà nílẹ̀ Yorùbá, nílẹ̀ Oòduà. Ó sì wá jẹ́ pé irú eléyìí wá ń ṣẹlẹ̀ láàrin wọn. Tó bá sì yá tí àwọn oníròyìn tán bá láǹfààní láti fi kábíyèsí kéré, ìyẹn kábíyèsí Ọọ̀ni Ilé Ifẹ̀ àrólé Oòduà ọba Adéyẹyè ní Ògúnwùsì Ọ̀jájá kejì Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ tán bá bi wọ́n léèrè wípé bàbá à ń gbọ́ pé aáwọ̀ wà láàrin ìyẹn àti kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́, kí ló dé bàbá? Kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ sọ wípé kò sí nǹkan kan o, àwọn ọ̀bẹ nìkan kan jà, àwọn ọ̀bẹ nìkan kan ṣọ̀tá, ìṣọ̀kan làwọn ń fẹ́, ìdàgbàsókè ilẹ̀ Yorùbá làwọn ń fẹ́ o ní tàwọn. Táwọn ròyìn bá tún láǹfààní láti dọ́dọ̀ kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ ikú bàbá yèyé ọba Bímbọ́lá Akeem Ọwádé, tán bá bi wọ́n léèrè wípé bàbá ẹ̀yin àti kábíyèsí Ọọ̀ni Ifẹ̀ jọ ń fa àwọ̀ wà láàrin yín, àwọ̀ wà láàrin yín, kí ló dé, kí ló ṣẹlẹ̀? Kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ sọ wípé àwọn táwọn o, àwọn ọ̀bẹ nìkan kan jà, àwọn ọ̀bẹ nìkan kan ṣọ̀tá, ìfẹ́ àti ìṣọ̀kan ilẹ̀ Yorùbá ló ṣe kókó lọ́kàn àwọn. Ẹ gbọ́ irú eléyìí tí wọ́n ń ṣẹlẹ̀ yìí, irú ìròyìn tó jáde láàfin kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ yìí, kí ni ká ti pè é? Tí kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ tán wá ń fún kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ ní 48 hours kí wọ́n fi gba oyè tí wọ́n ní wọ́n fún ẹnìkan tó jẹ́ pé ọmọ Yorùbá lòun náà, ọmọ Oòduà lòun náà, ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn, Ẹnjíníà Dọ̀tun Sànúsí, ní oyè Ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá, pé wákàtí 48 làwọn fún Ọọ̀ni o kó fi gba oyè yẹn padà, torí pé oyè yẹn kìí ṣe Aláàfin, kìí ṣe Ọọ̀ni Ilé Ifẹ̀ ló yẹ kó fún irú ẹni bẹ́ẹ̀. Tẹ̀rí pé ọ̀rọ̀ yìí tojú sùnyàn, àbí? Ẹ wò ó, ẹ jẹ́ kí n mú òye àti èrò àwọn èèyàn wá fún yín kájọ gbọ́. Kábíyèsí gẹ́gẹ́ bí ẹnìkan ṣe fi ṣọwọ́ sí mi nínú ìwòye tiẹ̀, ìyẹn Wálé Òjó ló ṣe dé àrọ́wọ́tó mi. Wọ́n ní the Ọọ̀ni of Ifẹ̀ ọba Adéyẹyè ẹni ìtàn Babátúndé Ògúnwùsì Ọ̀jájá kejì must be a terrible coward. Yes, you heard me. His posture, his silence, his refusal to descend into the arena of verbal skirmishes, strikes, insults, and reckless outbursts from men of lesser status. Is this not cowardice dignified? Some say it is weakness. Some call it timidity. Others whispers it is avoidance. Ọọ̀ni is a coward? No, 1,000 times. What some ignorantly label cowardice is, in truth, the rarest expression of maturity, the highest form of discipline, and the loftiest symbol of ancestral wisdom. Only men
with unshakable pedigrees stand tall when provoked, choosing silence over needless uproar. The Oni does not need to roar like a wounded lion seeking validation. He does not need to scatter peas or split stones just to remind the world of his relevance. His throne, rooted in history, already announces him. His heritage steeped in divinity already crowns him. His antecedent, irrefutable and grand, already dignifies him. The fact is that maturity is inborn. Maturity is not cheap talk, it is an inborn grace. Men of unstable background, men carrying the burden of ancestral strategies and tainted legacies may scatter fire to prove existence, for they are haunted by shadows of rejection and suicide. But the Oni, he is not of that stock. He is the custodian of Oduduwa's heritage, the fine envoy of the Yoruba cosmos, a living symbol of continuity whose crown is not bought by noise but secured by destiny. So let the thunder of pretenders roar, let them groan, foam, and grind their teeth in the desperation of attention, desperation for attention. The Oni does not bend to such vulgarity. He does not join in mud fights. He is not a roadside royal in search of relevance. He is culture incarnate, royalty personified, wisdom enthroned. Yes, if silence is the face of provocation, is cowardice, then the Oni is a coward. But if rising above pettiness, refusing to descend into verbal madness, and standing as a symbol of calm power is cowardice, then may every king be such a coward. We all know this truth. It is only the grabber of what does not belong to him that seeks attention by courting controversy, validation, and public notice. A man who confiscates what is not his will raise hell to justify his theft. The Oni, by contrast, has vision. He is steady and regal in his mission. He does not need to join issues with fire splitting, stone throwing, petrol bearers of disgrace, men whose antecedents drip with shame and destruction. Bíbíire kò ṣeé fowó rà means nobility cannot be purchased. You cannot compare a panda alágbẹ̀dẹ draws iron with a diamond. The Oni is not silver. He is a diamond, and diamonds are forever. It is simple. You cannot give what you don't have. The Oni of Ife is more than a monarch. He is Oduduwa, not merely a son of Oduduwa, but the embodiment of Oduduwa's eternal essence. Hence, don't expect him to give oath to any unroyal antics, for he is not Ọmọọlá. Oni is the Ọlá gangan fúnra rẹ̀. He is culture, he is dignity, he is timeless royalty. Ẹ jẹ́ kí n mú ti tẹlòmíì náà wá fún yín, kó mọ́ dàbí ìgbà pé tẹnìkan lákà àká tẹnìkan, torí pé ọ̀rọ̀ yìí èmi ò mọ tá a lè pè o. Àtìwá Adébámẹ́jì Ògúnyínká, àwọn ní it is our own thinking that determine who is superior. Remember that fools too think. The fact still remains that the first king in Ọ̀yọ́ was Ọ̀rànmíyàn, and Ọ̀rànmíyàn was an Ilé-Ifẹ̀ prince. He is whose staff is still there till today.
in Ile-Ife? How would Ọ̀rànmíyàn throne be greater than that of his original, which is Ile-Ife? Tẹlòmíì tó nìyẹn o, tẹlòmíì tó nìyẹn. Ẹ jẹ́ mú ti ẹni yìí náà wá o. Ẹni yìí ní the Aláàfin of Ọ̀yọ́ gained significant power due to the kingdom's military strength, economic prosperity, and sophisticated political system. Ọ̀rànmíyàn, the founder of the Ọ̀yọ́ kingdom, played a crucial role in establishing the dynasty's influence. The Aláàfin of Ọ̀yọ́ is considered the supreme ruler of all Yorùbá kingdoms. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ṣọwọ́ ní tiwọn nìyẹn. Akínkúnmi Akínọlá ò nìyẹn. Ẹ̀yin náà ẹ fi ọ̀rọ̀ àti òye tiyín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. A kà á sì gbé yẹ̀wò.